Ẹ káàbọ̀ sí orí ètò wa fún tòní. Orúkọ tèmi yí padà, Omoboriowo, òun náà ni èmi ń jẹ́. Ìwọ tó bá jẹ́ pé ìgbà àkọ́kọ́ ní tí ó ń wo ètò wa, máa fẹ́ kó bá wa subscribe sórí YouTube channel wa, bá wa ṣètò yìí, bẹ́ẹ̀ bá wa fi kọ́mẹ̀ǹtì ẹ̀, kò dẹ̀ bá wa like ẹ̀, bá wa fi sílẹ̀. Má gbàgbé láti ṣètò yìí pẹ̀lú ẹbí àti ará tàbí ọ̀rẹ́, kí àwọn náà kí wọ́n lè jàǹfààní àwọn ohun tá a mú wá. Kí ni tá a tún mú wá fún wa lónìí? Èèyàn wa, máa fẹ́ kí ẹ wá nǹkan fìdílé, kẹ́ jẹ́ ká jọ wo fídíò tá a mú wá fún wa lónìí. Ẹ máa pé Omoboriowo Media kò ní èèrà tí kò bá lọ́mọ́nú, bẹ́ẹ̀ làwọn ò sì ní mú ìròyìn eléyìí tí ò bá ṣẹlẹ̀ àní mú wá fún yín. Ohun tó jẹ wá lógún òun náà ni pé ká mú ìròyìn wá fún etí gbọ́ ẹ̀yin èèyàn, kí ẹ lè kọ́ ẹ̀kọ́, ọgbọ́n, ìmọ̀ àti òye níbẹ̀ ni, kì í ṣe láti tako ẹnikẹ́ni. Kí ẹ tún lè mọ̀ wípé ibi tá a ti bí ni, n tá a ṣe níbi tá a ti bí ni, ó yàtọ̀ sí n tá a ń ṣe nílẹ̀ ibòmíì. Àwọn nǹkan wọ̀nyí, àwọn náà ni àwọn ètò tí a mú wá fún wa láti dára wa lẹ́kọ̀ọ́, láti kọ́ wa ní ọgbọ́n, ìmọ̀ àti òye àti bá a ṣe gbáyé, àti kí ni tí ẹ̀dá lè ṣe nígbà tí ẹ̀dá tó bá wà nínú àwọn ìṣòro kan tàbí òmíì. Láti máa sọ wípé má ṣe gbára lé ẹnìkan, Olódùmarè ọba òun náà nìkan ni ó ṣe gbára lé. Lónìí, kí làwọn tá a mú wá? Àwọn ètò wa tẹ́ máa wò lónìí, gbàǹkangbè ni, ó tún gbẹnu tán lọ́jọ́ tòní. Ẹ ṣọ́ àkàn fìdílé, ẹ jẹ́ ká jọ wo fídíò lè tá a mú wá fún wa lónìí. Nígbà tá a bá wo fídíò yìí tán, kí ni àmọ̀ràn tiẹ̀? Kí ni tí wọ́n fẹ́ kó ṣẹlẹ̀? Fídíò tó wò yìí, kí ni ẹ̀kọ́ tó rí kọ́ ńbẹ̀? Kí ni àmọ̀ràn tó fẹ́ gba àwọn tó ṣẹlẹ̀ sí? Yálà ìjọba ni, ará ìlú ni, ará ọ̀rẹ́ ni, ẹbí àti ará ni. Gbogbo wa pátápátá ńlá gbọ́dọ̀ rí ẹ̀kọ́ kan tàbí òmíì tá a gbọ́dọ̀ rí kọ́ lára àwọn ètò tá a mú wá fún wa, nítorí wípé nǹkan ṣẹlẹ̀ ní dúníyàn, ẹni tó bá kàn òun náà ló mọ̀. Olódùmarè kò ní jẹ́ kí aburú kó kàn mí, kó kàn ìwọ, kó tó kàn ẹbí wa pa wá. Olódùmarè yóò máa ṣọ́ wa o lọ́wọ́ ewu tá a rí àti eléyìí tá a rí. Fídíò tí mo fẹ́ sọ wá yìí, tí mo fi hàn wá yìí, ó gbẹnu tán. Ẹ jẹ́ ká jọ kalẹ̀, ẹ jẹ́ ká jọ bẹ̀rẹ̀ sí ní wò ó. Ó yá, ẹ jẹ́ ká jọ lọ wo fídíò ọ̀hún, káwọn tó ṣẹlẹ̀ nínú fídíò tòní. Ẹ máa bá mi ká lọ. Àwọn olóṣèlú wa wọ́n ń lo àwọn ọba láti fi suppress àwọn èèyàn wa, gbogbo alámọ̀ yẹn. Gbogbo alámọ̀ yẹn, àwọn bàbá àwọn ọba wọ̀nyí lóòótọ́ náà kó wọn lẹ́rú náà ṣe gbogbo ẹ̀. Ṣùgbọ́n mo fẹ́ kẹ́ mọ̀ nǹkan kan léde gbé tèmi ò fi support pé ká máa bú ọba rèé. Ṣẹ́rẹ́ni tó bá wà ní orí àpèrè ọba gangan kọ́ là ń respect. Adé orí wọn tó jáde ìṣẹ̀ǹbáyé, ìrùkẹ̀rẹ̀ ọwọ́ wọn àti ìjòkó tó ń tòkó lé yẹn, because anybody ló lè jẹ́ débẹ̀ lọ́la. A gbọ́dọ̀ rí àwọn ìjòkó yẹn àtàdé yẹn, a gbọ́dọ̀ rí fín. Tí ò bá ń ṣe pé àwọn aráàlú bá yọ ọba fúnra wọn àbí ìjọba bá yọ ọba, in fact àwọn aráàlú gangan ló lẹ́tọ̀ọ́ láti yọ ọba fúnra wọn, because àwọn náà ń yan ọba. Tí ò bá ń ṣe ìyẹn ni, ṣó ti ń sìn, nǹkan tó bá pè lórí adé èèyàn kì í fi ń gúnlẹ̀, tó bá wù kó bá ṣe at the end of the day. Ṣé get me? Ọ̀pọ̀lọpọ̀ ọba náà ti yọ náà. A sì gbọ́kàn nígbà tá a dáyè ní Àkúrẹ́, ọba tó na ìyàwó ẹ̀ tó dá sídìí sí lára, kí ló ṣẹlẹ̀? Ẹ̀wọ̀n ló wà náà. Ó máa district tó wá misbehave fún ayọ̀ wọn. Ẹ sọ bá mọ̀kámà fún wọn ni tó gbé lẹ́yìn wa. Ṣé rí ọba ẹyọ kan tèmi rí tó gbé lẹ́yìn wa, wọ́n bá wa ṣe meeting nígbà yẹn ní last year àbí year before last year ni tó bá wa ṣe meeting. Tẹ́jú oṣó àbí? Man ni young man náà ẹ̀. Ó jáde síta ó bá wa ṣe meeting, ó dẹ̀ ń pariwo Yorùbá ni kí náà ṣe fún. Àgọ́ ọlọ́pàá náà ti lọ bá máa bọ́ ọba yẹn sí hòhò. Ta ló fẹ́ di ọba náà? Ẹ̀yin náà ẹ jẹ́ ká fi ọ̀rọ̀ rúra wa wò. Kí ẹ̀yin jẹ́ ọba, kẹ́ máa gba owó kan tó máa fún yín lówó, tẹ́pẹ́ ẹ̀dẹ̀ ríro owó yẹn rí. Wọ́n fún yín mọ́tò. Ẹ̀dẹ̀ láṣẹ kankan lẹ́nu ẹ̀ lágbára kankan. Láṣẹ lọ́dọ̀ ìjọba. Ẹ tún wá bẹ̀rẹ̀ sí gbó àwọn tó ń fún yín ní sálárì lẹ́nu. Ẹ máa lù síṣẹ́ yín náà. Ṣé àwa tá a pera wọn Yorùbá nation yìí jẹ́ àlè fún àwọn ọba lówó tí wọ́n ń gbà, ṣá lè tọ́jú wọn? Come on, ẹ jẹ́ ká rorí náà. Ẹ kàn ń bú àwọn people yìí ni. Àwọn ọba wọ̀nyí àtàwọn tẹ̀ ń bú wọ̀nyí, they are in between devil and Red Sea. Ara àwọn blue sea dẹ̀ náà pé they are in between the devil and the blue sea. Àárín ọ̀jẹ̀ irú ẹ̀ náà làwọn ìjìnlẹ̀ àǹkó náà ń lò ó sìn. Wọ́n ti pè pé kó wá, òun dẹ̀ lóhùn ò wá, òun fẹ́ dá dúró. Nǹkan tó ń dẹ̀ fẹ́ ni pé wọ́n lè máa control, ẹni tí wọ́n bá ti lè control ẹni yàn iṣẹ́ ara wọn mọ́, wọ́n máa lè dànù ni. Wọ́n ṣe sí bàbá ọgbọ́n, wọ́n ṣe sí Queen B congratulate Ìgbòho kó jáde. Ṣé àtúní congratulate Ìgbòho mọ́ torí kó ti jáde? Ìgbòho dẹ̀ tí wàá dọ̀tá gbogbo ọmọ Yorùbá pẹ̀lú gbogbo wọn tọ́gbọ́n ọkùnrin yẹn ṣe. Come on, à ń jà bíi kákúkọ̀ náà.
tí a bá gbàgbé pé nǹkan tí Ìgbòho gbé dání ní ìsìn kì í ṣe tiwa mọ́, eléyìí tó ti ṣe sẹ́yìn nǹkan come on. Yorùbá ní wọ́n ní èpo ẹ̀gúsí ó wá di nǹkan tá à ń jírí nígbà tá a ti pa tinú ẹ̀ tán, tá a ti yọ́, tá a ti fi sọbẹ̀ ẹ̀gúsí, èpo yẹn ẹ gbọ́dọ̀ jírí o, ẹ lọ kó sínú kan pẹ̀, kò dáa bẹ́ẹ̀. Ọmọ Yorùbá kò dáa bẹ́ẹ̀, kò dáa. Woman yẹn congratulate Ìgbòho pé adúpẹ́ o, Ìgbòho ó ti jáde o, at least ó ti lọ rá àwọn family o láti bí ọdún kan àbọ̀dún méjì tó lò ní Benin Republic, nítorí ẹ̀ tí bẹ́ẹ̀ gbà ń yọ ni. Mo yẹ àwọn obìnrin tẹ̀ ti yọ ni. Gbogbo àwọn obìnrin tó ń support màmá ẹ̀ tó ń jọ ń gbàdúrà, tó ń jọ ń lọ káàkiri, tó ń ṣe connection káàkiri nígbà yẹn, mo yẹ wọn tẹ̀ ti yọ ni. Ẹ mọ̀ lórí ìjìnlẹ̀, lórí gúrùpù tẹ pé ra yín ní gúrùpù abirùn tẹ dálẹ̀. Ẹ ń bọ́ba, ẹ ń bújòyè àtàwọn important people. Nígbà tẹ bá bọ́ba tán, ẹ mú gbogbo àwọn important people wa like Wọlé Ṣóyínká, ẹ bẹ̀rẹ̀ sí bú wọn. Ṣé màmá ò sọ ètò wọn ò sọ̀tàn Wọlé Ṣóyínká fún yín ni? Wọn ò sọ̀tàn ẹ̀ fún yín nípa ìrìn àjò tá à ń rìn. Tó bá tiẹ̀ sọ̀tàn fún yín, ta lè yan pàtàkì, ara àwọn èèyàn pàtàkì tó lọ kí Ìgbòho ní Benin Republic? Ṣé ẹ mọ̀ pé Wọlé Ṣóyínká lọ kí Ìgbòho ní Benin Republic? Ẹ mọ̀ túmọ̀ ẹ̀ ni? Tó máa ń pòyì fún yín, ẹ mọ̀ ni? Ara àwọn tó jẹ́gi lọ́gbà, tó jẹ́gi lẹ́yìn ọgbà fún ìrìn àjò tá à ń rìn nìyẹn. Àwọn tó lé foundation ní 1999 nìyẹn. Àwọn tó lé foundation ìbá mọ̀, àwọn tó lé gbọ́dọ̀ máa búrú àwọn yẹn. Nígbà tẹ́ bá tẹ̀ búrú Professor Wọlé Ṣóyínká, àwa tá àti di professor tó yẹ pé ordinary professor ni wá, ṣe ní búrú wa nígbà tó pò nù ní amukun mẹ́kọ̀ọ́ dìdìrín ọ̀tẹ̀. Ẹ̀yin abirùn gbogbo wọ̀nyí. Èmi ò ní sí ní ara party or lára group tó máa bú gbogbo àwọn èèyàn kọ̀ọ̀kan Yorùbá, mi ní sí lára. Ẹni tẹ́ bá mọ̀ pé ó dọwọ́rú wípé àgbàlagbà, ẹ dẹ̀ sọ fáwọn ọmọ Yorùbá, ẹ wo ibi tá a bá ọ̀rọ̀ dé nísìnyí, ó dàbí pé iwájú òṣèlú ẹ̀yìn òṣè padà sí o. Ẹ continue èyí. A sọ fún yín pé ẹni tó bá bí dáa kó gbé adelé lọ sí Ìbàdàn. Ìbí wọn wọ̀ ní September, ẹni tó bá bí dáa kó gbé adelé lọ sí Ìbàkó ní Ìbàdàn. Mo ń bí nǹkan tí mo rí. Tí ọlọ́pàá àbí DSS bá tó máa arrest yín, wọ́n rescue yín ni, because inú ń bí ọ̀pọ̀lọpọ̀ sí yín. Òmìnira is stop. And gbogbo strategy tó ń lò is to silence people. Kò dẹ̀ ní work. Kẹ́ni tó bá ti sọ̀rọ̀ máa dìgbò lú ni. Láti silence àwọn èèyàn ni kò lè work. Nítorí pé àti lọ́ba abẹ́ ìjọba Yorùbá nation àti ìgbà Yorùbá nation. Ẹni bá láti gba Yorùbá nation ẹni yẹn ń tàn ní ni àti ìgbà independence o, abẹ́ Nigerian government la ṣe wà. Nǹkan tí ìyá gbé wọlé ni statement sí òmìnira o, bẹ̀tẹ̀ Ọlọ́run á fún wa gbà. A lọ anywhere until tabato. A ní ká jọ ìpapọ̀. A ní bàbá wa ní pariwo pé kán ẹ jẹ́ ká parí ìjà, ẹ jẹ́ ká jọ ìpapọ̀. Nígbà tá a bá gbòòyìn òmìnira tán, àá tún máa jà ni wọ́n ní irọ́ ni wọ́n lọ́dàlẹ̀ ni. Wọ́n ló ti ya tán. Nítorí pé kò lè fall in line pẹ̀lú rubbish tó ń ṣe lórí group wọn. Nítorí pé dá group mẹ́rin àbí márùn-ún sílẹ̀, òfin yín mú group yín kò mémi, òfin yín ò mémi, kò mú bàbá wálé, kò dẹ̀ mọ́ ọmọ Yorùbá kankan tí ò bá sí lábẹ́ group yín. Ẹ ní right fófin group yín. Ṣó ti ń sìn? Nítorí pé àwọn ò follow òfin group yín ò mí pé àti dalẹ̀, kò dẹ̀ mí pé ayatán. Sọ̀rọ̀ mi yé yín? Ọ̀nà tẹ́ tó fi ń treat àwọn èèyàn tó wà nínú yín ó bad. Ẹ wà àwọn ọmọ tẹ́ni kan lọ sí amúlùdùn rédíò ní Mọ́níyà. Àwọn ọmọ yẹn fẹ́ẹ́ lò tó oṣù mẹ́rin àbóṣù márùn-ún lẹ́wọ̀n. Oṣù mẹ́fà náà ló ń bẹ̀. Wọ́n gbá ìkan létí, kò fi etí kan rí gbọ́ràn mọ́ dìsìn láti gbà yẹn. Ìyàwó ìkan ní stroke lára wọn, wọ́n ṣùtì kan lẹ́sẹ̀. Kí ni provision tẹ́ ṣe fún wọn? Ǹjẹ́ ẹ̀ ń fún wọn lówó lóṣooṣù? Ṣebí at the end of the day, ṣebí bíbélì rẹ̀ tún bú wọn, ẹni wọ́n ti yàtọ̀, ẹni wọ́n ti dalẹ̀. Gbogbo àwọn warrior tí wọ́n kó jáde here and there, tẹ́ ń promise wọn here and there, mélòó nínú wọn lẹ tọ́jú? Àbẹ́mọ̀ pé àti ja ìjà òmìnira kì í ṣe nǹkan kékeré ni. Nínú yín ló wà lára wọn, àtàwọn warrior tẹ́ni kan lọ sékòó, kan lọ ṣe reclamation, kan ṣe kinní kan mission, every mission. Mélòó nínú wọn yín ni family yín wà lára wọn? Come on.